ìjà tó yẹ kó máa jà ni pé báwo la ṣe máa gbára wa sílẹ̀, kò sí tó kàn ẹ̀ tó bá fẹ́ ṣe muslim kò ṣe muslim, ẹ̀ tó bá fẹ́ ṣe atheist, ẹ̀ tó bá fẹ́ ṣe babaláwo, ẹ̀ tó bá gbogbo àdéjọ máa gbé nínú country kan ni, o ò lè lé ẹnìkankan kúrò nínú country. Ó yẹ nísìn ire o, bye for now. Mo kí gbogbo èèyàn wa, ẹ̀yin ọmọ Yorùbá nation, no retreat no surrender. Mo tún padà bọ̀, mo ti dé tán, mo wà ní Europe báyìí, mo ti padà sí UK, mo ń bọ̀ láfíríkà láìpẹ́. Ẹ ṣe gbogbo ẹ̀yin gifters, bye for now. Mo kí ẹ gbogbo yín, ẹ̀yin brothers mi, ẹ̀yin sisters mi, ẹ bá pín ètò yẹn, ẹ bá sọ fáwọn èèyàn pé Koiki Media ó ti wá sórí TikTok, a máa gbádùn ara wa lórí TikTok. Follow mi ní gbogbo platform, Koiki Media, bringing the world closer to your doorstep. tó bá ní information tó fẹ́ fún mi, +4475 94050 979. jẹ́ slow down kí n pè fún ẹ, wàá fi kóòdù sí ní o WhatsApp àbí kó pè mí direct, +44 UK code nìyẹn. lọ́jọ́ lágbára Ọlọ́run àwa náà máa ní kóòdù tiwa láìpẹ́ tó ń pè ní ilẹ̀ Yorùbá, +4475 94050 979. má jẹ́ káwọn